tún káàbọ̀ sórí ètò Lédìkè Ìfẹ́olúwa show, the baby of Yoruba nation, the aproko of our time. Mo tún fúnra mi lórúkọ, ẹ mọ̀ pé mo tún ti lọ bá yí gbede. Ẹni tó bá ti máa lọ gbé nǹkan kiri tó bá ti lọ ṣòfófó pé kí ló ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́kọ̀ọ́. Òfófó pé oríṣiríṣi òfófó ti tèmi mẹ́kọ̀ọ́ dání o, èmi lọ ń lẹ́ni ní o. Aproko ló máa ń pe irú wọn bẹ́ẹ̀. Aproko òun ló máa ń pe irú wọn. So mo yẹ sọ wípé the aproko of our time, yolóyè tó pọ̀, baby of Yoruba nation, the aproko of our time. Ìyá mi bàbá mi bó tún ti lọ bá yín gbede o. Àfi kí Olódùmarè kó ṣàánú wa o. Àfi kí Elédùmarè kó ṣàánú wa. Mo lérò pé bí mo ṣe ń gbé wá lọ́tùn lósì ẹ ń kẹ́kọ̀ọ́ ṣá. Wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn fi ń ṣe ọgbọ́n. Ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn fi ń ṣe ọgbọ́n. Wọ́n tún wá ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ó jẹ́ kápá gbà ní wèrè. Àbí kìí ṣe bẹ́ẹ̀ ìyá mi ṣe máa ń sọ nìyẹn. Òun la wá ti gbédè yìí o. Ọgbọ́n ọlọ́gbọ́n téèyàn fi ń ṣọgbọ́n òun la gbé wá yìí o. Ṣẹ́rí ilé ayé yìí. Mo máa sọ fún yín ẹ̀yin tẹ́ bá jẹ́ fans wa lórí page yìí. Bóyá káwa náà ti pè ní aproko page. Aproko yẹn kọ́ Fèyí Kọ́gbọ́n page. Fèyí Kọ́gbọ́n platform lélẹ̀. Mo máa sọ fún yín wípé gbogbo tó bá téèyàn bá ti rí kéèyàn máa kẹ́kọ̀ọ́ ni. Ó ní language tó yẹ kí n lò, but tí n bá lo language yẹn àwọn èèyàn máa rò bí àmọ́ ń gbé síbì kan mo ń tákù bí ẹnìkan. Meanwhile kò rí bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé Yorùbá lágbára gan. Ṣé ibi tí mo ti bẹ̀rù àwa Yorùbá àtọ̀dọ̀ ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí. Ìyá Sẹ̀lẹ̀. Mo bẹ̀rù ìyá mi. Up to this movement mo bẹ̀rù wọn. Ẹ bi mí pé kí nìdí. Tí n bá sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tí mo gbé gbà o, ọ̀tọ̀ lèrò gbà mí tí mo fi sọ̀rọ̀ o. Ìyá mi wá bẹ̀rẹ̀ sí ní bá mi yọ àdá àké, wọ́n wá bá mi yọ ọ̀tí wá pè wẹ́lẹ̀wẹ̀lẹ̀, wọ́n máa ṣe hà mọ́mí kì í ṣe nǹkan tí mo mí nìyẹn, wọ́n á lókè kì í ṣe nǹkan tó mí nìyẹn, báyìí ló mí nì báyìí ló mí. Mọ́mí kì í ṣe bí tẹ́ gbọ́rọ̀ gbà yìí. Ẹ mọ̀ àwọn máa jó mi. Òun mo fi sọ wípé mo bẹ̀rù ìyá tó bí mi. Àwa máa jó mi pé kí ni mò ń sọ? Kí ni mọ́mí ń sọ? Gbogbo bí tó tẹ̀ wá rògbà èmi ò rògbà bẹ́ẹ̀. Ìjọ kan mo á sì ti yá mi dá. Ẹ má bínú o, mo ti lọ bá yín gbé wá o, ó pọ̀ o. Ẹ máa gbádùn ẹ o, ẹ ṣáà máa ṣí ẹ bá mi ṣí ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́. Ti lọ bá yín gbé wá bí tí máa ti lọ mu Fèyí Kọ́gbọ́n mo tún gbédé. Wọ́n ní mọ́mí ẹ dúró wọ́n èdè yẹ pé tí má ti sọ̀rọ̀ báyìí. Ibi tí mi ìrógbà lè má rògbà, and I'm very scared of my mom because she's a tough mother. Ìyá mi, ìyá kò gba nonsense. Up to this movement, I'm always scared láti bá ìyá mi sọ̀rọ̀. Because ọ̀tọ̀ nìkan tí wọ́n máa sọ. Ìyá máa jẹ́ kó yẹ pé ṣé ọmọdé ló pa wọ́n ni. Kì í ṣe nǹkan tó mí nìyẹn. So I'm always scared láti bá ìyá mi sọ̀rọ̀ up to this movement. Bí òun náà ló jẹ́ kí n bọ̀wọ̀ fáwọn èèyàn gan. Tó fi yẹ pé tẹ́ bá rí mi gan tí bá ṣe show tí bá gba náà ju èèyàn, mo fakọ gbé ni. Mo fakọ pé yes iṣẹ́ tí mò ń ṣe ni mo fi gbé. Mi ń ṣaṣa ọmọ kan tó kàn máa ń sọ̀rọ̀ sáwọn yẹn ni àná. Ogun location 9, ogun Nàìjíríà ló sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀. Now, mo wá pé ìyá mi jókòó jọ yẹn, mo ní mọ́mí ẹ dúró náà wáyé tó yẹ pé tí má ti sọ̀rọ̀ báyìí lẹ máa bá mi tó sí. Mọ́mí ní nǹkan tó ń pè Yorùbá nìyẹn, pé Yorùbá ló pé jù. Wọ́n ní ìyá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní tu fún mi, wọ́n lo àwọn Yorùbá lálálálá àti ìgbà yẹn mo ti kẹ́kọ̀ọ́. Òun ló fà á tó fi jẹ́ pé bó ṣe máa ń yẹ kí n ṣe sọ sí ọ̀rọ̀ yìí. Tí n bá sọ, àwọn èèyàn onímọ̀ wípé kì í ṣe pé mò ń ṣáìdè èèyàn kan. Kì í ṣe pé mò ń bú èèyàn kan. Màá kàn ṣàṣẹ̀fẹ̀ pé ẹ̀wọ̀n mo ti gbé dé because Yorùbá lágbára gan. Tó bá gbẹ́bọ̀ á máa pe ayé mi ò kí dẹ́ ṣe nǹkan tí mo mí nìyẹn. Wọ́n wá máa jẹ̀ka wọ́n máa náwó wáyé pé yé kí ṣe nǹkan tí mo mí nìyẹn ta ló wá fẹ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀.
ẹ̀yin yẹn bàbá ẹ jájọ débẹ̀ ẹ wá tó bá wa fojú ẹ wá gbú wọn ẹ tí mo bá ṣe máa ṣe máa jẹ́nu mi wúyẹ́ 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 lẹ́nu jíjẹ lórí kan nìyí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wúyẹ́ wúyẹ́ ní wúyẹ́ wúyẹ́ náà ní mọ̀ jẹ́nu mi o ṣe wúyẹ́ wúyẹ́ ní mo máa jẹ́nu mi èmi ẹ̀kọ́ ní kẹjẹ akọ ẹ subscribe ẹ turn notification bell. Lizard ìkà ni ẹ́ èṣù ni ẹ́ apatẹnijẹ́ ni ẹ́ téèyàn bá réjò torí ẹ ó yẹ kíyàn pa ẹ́ kó rún ẹ yángányángán kó dẹ̀ fi ejò lẹ̀ kó máa lọ olòṣì ni ẹ́ èwo lórí nínú àwọn actress a mọ̀ wípé ex actress ni wọ́n but àwọn tó wá happen lọ́wọ́lọ́wọ́ èwo lórí nínú wọn tó ń ṣòṣòrí burúkú tí wọ́n ń ṣe gbogbo wọn face business wọn èwo lórí nínú wọn tó jáde tó wá ń tojọ́ orí burúkú tó ń ṣa kọ́mẹ́ǹtì jẹ̀bi ẹ̀ jẹ̀bi títí ẹ̀ òun claim wípé ìwọ ga ibo ló ti ga ẹni yẹ̀yẹ́ ni ẹ́ ẹni ilẹ̀ ni ẹ́ ẹni bá rí ẹ tí ò sá tí ẹ bá ó ní ọgí má bà tèmi jẹ́ aṣọ àlà ni mo wọ̀ olórí burúkú gbáà ni ẹ́ wáyé àwọn Fúnkẹ́ Akíndélé gbogbo wọn a lot of them tí mi lè máa dárúkọ wọn ta ló jáde tó ń ṣòṣì orí burúkú tí wọ́n ń ṣe ojú tiẹ̀ you are a shameless woman ojú gbà mí tì fún ẹ ò ń dójú ti àwọn ọmọ ẹ tí bá pè ẹ́ ní failed parent failed woman wà ní ìwọ kì í ṣe kinní kan but you have failed káwọn ọmọ ẹ wá dàgbà kọ́mọ ẹ dàgbà kó wá máa rí gbogbo ìranù gbogbo orí burú gbogbo ẹjọ́ tó ń tó ká wá máa rí online ó mọ̀ kọ́ táwọn èèyàn ń ṣe ń sìn ni a ti ń rí ẹbí wèrè à ń rí ẹbí wèrè bí kó jáde kó wá tójọ́ ká ṣe yẹ̀yẹ́ ká rẹ́rìn ẹ̀ ni bí wèrè la ṣe ń rí ẹ báyìí tó bá ti gbójú síta báyìí olórí burúkú dé wèrè dé ẹ̀dùn wò kò ṣe bí lọ́mọ wèrè aláṣọ ni ẹ́ orí bó ṣe ń ṣẹ̀sìn orí bójú ṣe ń tì ẹ́ kiri òun dójú ti rẹ̀ káàkiri òun dójú ti àwọn ẹbí ẹ̀ tó farapamọ́ gbogbo wọn farapamọ́ wọ́n mọ̀ pé àkúdàrí ẹ ó ti kú rí àkúdàrí àníyẹn wọ́n mọ̀ bí bó ṣe ń ṣorí burúkú ẹlẹ́tì ẹ o. Amebolism ameboism amebonisẹ gbogbo ilé mo kí wa o àkó ọjọ́ mẹ́ta mẹ́rin àkó àsìkò yìí o gbogbo students pátápátá mummies daddies my seniors my juniors baby ìyá ègùn ìyá kútọ́nù pẹ̀rẹ́pẹ̀rẹ́ fún ẹ̀hún gbogbo pátápátá ni mo kí o ẹ̀yin tèmi kí la fẹ́ ṣe sọ̀rọ̀ Lásárù Òfòjúrìn tó lóhùn Lizzy Anjorin ṣé ẹ rí pọ́mọ yìí ó ti wọjà tán ó ti lọ tán èérún ládẹ̀ ń rí àgbá òfìfo ládẹ̀ ń rí mo wo cut and join cut and show lọ́dọ̀ èèyàn kan mi ìfẹ́ dárúkọ ẹni ẹlẹ́ni tí mo ti wò tó lóun analyze ilé tí Dorkas ọmọ ológo kọ ẹ rí kó rí burúkú tí ó ti lẹ̀ dí mọ́ wọ́n ti ìgbẹ́wèrè òun ló jẹ́ tó kọ́kọ́ gbé fún Lizzy Njọ́tọ̀bí Lizzy máa kọ́ fi nǹkan sẹ́nu kò sí àní-àní mbẹ ìgbẹ́wèrè ni torí tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ ó kọ́ ilé ẹ̀
ìwọ náà kọ́lé náà àbó lóò kọ́lé ni ó dẹ̀ yín kọ́ ṣe bí kọ̀ǹtráktọ̀ ni ẹ́. kò rántí o wọ́n ní òṣùwọ̀n tá a bá fi wọ̀n fún ni lọ́ọ́ máa fi san padà ìgbà tá a bá fi wíńkà òun lọ́ọ́ máa fi san padà. And I believe your time is limited, so wà relevant mọ́. Tí èèyàn kan báyìí tún ní pé òun pẹ̀lú warrior àbóhùn jẹ́ true lover ìwọ ó lè dúmọ̀tà yìí ẹni bí ni mo dẹ̀ ti decide máa wo àwọn tí mo ní mo ò ní family tó ń ṣe tó tẹ̀lé báwọ̀ yìí ṣeré ìṣẹ́jú mẹ́ta yóò ní. And my friends, no, I'm a person with little friends, but on my Facebook page mo ti decide pé màá lọ scrutinize àwọn tí mo rí pé are really close tó jẹ́ most especially those I met on through social media. Tí n bá rí pé bóyá kan nù wọ́n lọ ń sọ pé tí n bá lọ wo àwọn tí ó jẹ́ pé wọ́n follow tó jẹ́ pé wọ́n like page or whatever, tí n bá ti lè rí pé ó pẹ̀lú màá máa delete wọn kúrò ní friend list mi. Torí ẹni tó bá yìí ń sọ pé èèyàn ní ẹgbẹ́ ẹ kọ́ ilé ìwọ ń káyé coaches o tún lè èmi bìlì bóyá ṣá ẹ̀yin èèyàn mi ṣé kóòṣì kọ́ ló máa ń pè ní blogs bó ṣe sẹ́ẹ̀tẹ̀ lọ tó ṣe sẹ́ẹ̀tẹ̀ sókè torí fẹ́ǹsì ni mò ń gbọ́ tó ń pè bí ọ̀dẹ̀ tún ń pè bẹ́ẹ̀ ni. But that is by the way. This useless idiot of a fellow tó lóun jẹ́ Lizzy Anjorin wèrè ayé àtọ̀run mà ni ẹni tó wo wèrè Èkó fún yẹn wèrè àgbáyé ni kò ń ṣèkó nìkan ni wèrè ẹ̀dẹ̀ mọ́ ó lè dúmọ̀tà gbé wèrè of the universe. Kí ló dé ìlara dẹ̀ kúkú ó wá sọ ìlara di oúnjẹ tó ń jẹ omi tó ń mu nǹkan tó ń ṣe 24/7 of your day or better still of your life every day of your life ó wà ní nǹkan méjì tó jókòó tì ní gbèsè ayé tó gbé lẹ́yìn wípé kó máa lára àwọn èèyàn. Who born you? Who are you by the way? Ta ló bí ẹ gan tí ò rọ ẹ pa? Dọ̀kásì sì níyà láyé tó Dọ̀kásì ń ṣàṣeyọrí lójú ẹ̀. Ìyá Dọ̀kásì sì níyà which means pé Dọ̀kásì sì ní grandma Oyinkansola ọmọ Dọ̀kásì sì ní great grandmother. Èwo ò má rí kankan fi hàn ayé. Ìyá ẹ kú agreed. Ìyá ẹ ti kú agreed ká tó wá ní great grandmother ní kankan náà àwọn yẹn but ilé ìyá ẹ kò sí ẹbí kankan nílé ìyá ẹ ilé bàbá ẹ ò rí èèyàn tọ́ka sí nílé bàbá tó wá bí wọ fúnra rẹ̀ náà ò rí èèyàn kankan ìlara ló bí ẹ ìbànújẹ́ ìlara nìyá ìbànújẹ́ ni bàbá ẹkún òṣè ọ̀fọ̀ ìkáwọ́lé rí fẹ̀sán jọlẹ̀ lóríṣiríṣi òfò àwọn yẹn ṣe cousins torí o ti sọ ní pé wípé ìwọ nìkan ìyá ẹ bí gbà tó dẹ̀ jẹ́ pọ́ gangrape yá ẹ ni o ò lè rí bàbá tọ́ka sí kàkà kó tẹ̀ dẹ̀ wá fi adédèrà ẹ lórí kó fa dédé yẹ ẹ lórí lọ́nà ọ̀run ẹ̀ òun fojoojúmọ́ ń jẹ́ kó gbèpè sórí òun fojoojúmọ́ ń jẹ́ kó gbèpè sórí òun ju gbogbo ọ̀rọ̀ bá lójoojúmọ́ ó tán pátápátá lórí ilẹ̀ ayé òkú síbì kankan nǹka ìka ẹ tó dàbí bíi toothpick bí ọ̀rọ̀ ẹ
ẹni tó ti ń fi ọmọ orí odó ta yín, ọmọ orí odó tó lè gún 100 ló ń sọ o. Kí tó àbútọ́ mo tẹ̀ tún bẹ́ẹ̀ gbé ibi tó ti ń polówó okó ọkọ ẹ lórí social media. Orí pa ayé ẹ ti polúkúrú mọ́ṣù. Ìwọ láyé àwọn kan mú yes ìwọ 100% no billion times. Ó ṣe bẹ̀rẹ̀ ní ṣe rí ibi tó wá bẹ́ẹ̀ ibi tó bá dé yìí tó pé o máa dẹ̀ máa ka kóṣì sílé, o máa wo how deep bí foundation tó gbẹ́ bó ṣe deep sí, iye kóṣì sọ́lò tó fi ṣe kinní kan tó ẹ 1-2 this is a public toilet fine. Dorcas Adéyínká kọ́ public toilet, Olúwa ṣeun. Ìwọ tó kọ́ public toilet tó ní o kọ́ ilé lójú ara ẹ tó ń ṣẹ̀sìn àgbáyé, àwọn wo ló lò wọ́n rí bọ́ ṣépè sí Dorcas. Ìwọ tí ẹ lọ wò ó kọ́ ní kí wà àti Dorcas kẹjọ ṣe show tó bá ṣe ṣe. Kọ́ ní ìwọ fẹ́ ṣe show ní sinimá kan àbí bí kankan fẹ́ wá wù ẹ́ pé Dorcas náà dẹ̀ fẹ́ ṣe níbì kan, wọ́n fẹ́ lọ wò ó kó wá wò yàtọ̀ láàrin méjì bóyá bí ijọ́ kejì ọ̀tọ̀ ọ̀dí ẹ̀rìn bá wọ́n tún fún ọmọ yẹn ó tún pẹ̀lú ó tún gba award one of the 50 most influential, so a very beautiful award. Wọ́n wá ń sọ̀rọ̀ òun ká ó rí pé ó ti ṣe ẹ̀sìn júrìn ẹ̀sìn Lizzy ẹ̀sìn júrìn ẹni tó ń fọ́pọ̀ ojú lọ ń gbogbo ọ̀nà ó kọ́lé, òun ń káyé coaches, òun káyé fẹ́ǹsì bí ọ̀rẹ́, òun káyé block. Iṣẹ́ tó dẹ̀ gbà nìyẹn, olùdè máa ṣe táyé fi máa parẹ́. Bẹ́ẹ̀bi tẹ́gbẹ́ bá ti ń kọ́lé wọ́n máa káyé blọ́ọ̀kì tọ́ lónìí bó máa ṣe rí fún ẹnìyẹn tó olórí burúkú òwò ń ṣòṣì ó mọ̀ olè ló gbé dání irọ́ lòdì mẹ́rù òbó yahoo òbó Desmond yahoo ọmọ òfò ọmọ àdánù ọmọ ọ̀rìn pìràn ó dàbọ̀ jàre. Ọ̀gá mi tó gba skilicious ẹ̀ka lẹ́sẹ̀ wà pa ọlọ́run máa tún já rógun sí wèrè àgbáyé yìí eléyìí ti kọjá wèrè Èkó nìkan ẹjẹ́ lọ́ọ́ mú so ọ̀dà ẹ̀wọ̀n mò ń sọ látijọ́ yìí a máa pọn dábàá pé porí ajá a máa porí ìkòkò tán fi ṣe o ọ̀dà mò ń sọ tèmi o ẹ lọ mú wèrè àgbáyé so olórí burúkú olófò tó ń bínú ológo èmi ò tún ríro eléyìí rí o kéèyàn kọ́ odidi bọ́ngálò ojúlé 10 kí wọ́n dẹ̀ jù kókó máa analyze ayé èèyàn kan wàhálà sáyé ẹ̀ ò tiẹ̀ ṣe analyze ta ló ráyè analyze ayé ẹ̀ ti dojúrò wọ́n pé ayé ẹni tó bá dojúrò èèyàn ń rí analyze orí pé àti ẹ̀ àfi bẹ́ẹ̀ rí ti ẹ̀rọ akàn fi ẹ́ pa cruise ni ìwọ ò náyé téèyàn lè analyze gbogbo àwọn tó bá bẹ̀ dùn wọ́n máa ń padà ṣàbámọ̀ ni wọ́n máa ń gé kàjẹ ni mi ì tí rẹ̀ ẹni náà èmi ò tí rẹ̀ ń tó bẹ̀ dùn wọ́n pọ̀ ṣòro rí ògbádé á padà ṣẹ̀sìn awọ́rò a máa padà drag ẹ̀ pẹ̀lú pátá yẹ́lò tó bá tẹ̀ wá délẹ̀ tán gan-an torí ògbádé tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ a máa fẹ́ lè support ẹ̀ dé ó kàn jẹ́ pé wọ́n ti yọ lórí burúkú àgbáyé ni ẹ̀yin méjèèjì lájọ fa pátá yín ya ayé ẹ̀ ti dàrú o tó bá yà wá máa sunkún ṣẹ́rí o jẹ́jẹ́ mi mo jòkó o ṣé Dorcas ta sí ẹ ṣó ta sí ẹ ṣó rí ti ẹ rò látijọ́ tó ti ń fún ní sub tó bá jàjà fún ẹ ní injection kan wá máa sunkún òun tún wọ ẹni tó fẹ́ fi grow page ẹ̀ èmi tiẹ̀ láìkì Dorcas bó ṣe rárá ń ṣe ó rọra ń fi ẹ́ pa ni update lọ́rọ̀ ẹ̀ jẹ́ ta ló máa jòkó ṣe show fúnrú ẹ̀ kò sẹ́ni tó lè jòkó ṣe show tó máa face camera lórí ìwọ tó lógo tó jẹ́ pé téèyàn bá bẹ̀rẹ̀ dòwò gbogbo àwọn èèyàn rí máa sá fún yàn ó rí pé update lọ́rọ̀ ẹ̀ jẹ́ ni ó rọ update P&P yẹn ni ó máa ń gbá sí ó máa ń wẹ̀ ní injection burúkú ni
update lásán gan ó nípa tó ń kó nínú ayé ẹ̀ ká tó máa sọ àtàwọn ọmọ violence. Ó rí i pé ayé ẹ̀ bàjẹ́ bébí o, ayé ẹ̀ ti bàjẹ́ bébí o. Gbogbo tó máa ń ní kinní kan kọ́ kinní kan ṣe kinní kan ń jíṣó, ọmọ inú ẹ̀ ń kọ́lé òun jíṣó, olórí burúkú aláyé ta pa o. Ọkọ dùn ún ro làgbẹ̀dẹ ẹ̀ ń pọkọ́tà, ó easy ló ń ṣòṣì kiri lórí ilé kan, ilé tó ti gbà lọ́wọ́ Mùnírù náà ni. Wọn kí ẹ kú oríire wọ̀nyí ló máa ní wọn ní kẹ́nìkan kú oríire wọ̀nyí ló máa ní kinní kan. Wàrà àsọlọ́ lórí kò gba ilé yẹn lọ́wọ́ Mùnírù, Adébíyì ò rí ilé yẹn gbà ni. Mi ò bóyá bẹ́ẹ̀ bíríìjì ló bá máa sùn nísìn. Ìwọ́gùn tí ẹ̀ ní ṣeré kó fẹ́ wá fracas. Torí ilé yẹn náà ló sẹ̀ǹgẹ̀rẹ̀ àyálé lórí. Olùṣọ́ lórí burúkú, gbogbo àwọn èèyàn tó ń ṣe rere. Ó rí adúrú nǹkan tí dọ́kàsì ti dẹ̀ mọ́lẹ̀ ni. Ó rí mọ́tò ni. Mọ́tò ẹ̀ ó ra ilé ẹ̀ times 2. Má jẹ́ kí n bù mọ́ torí tí bá ní times 3 ò lè ní àdùn. Because ìgbà tí gbogbo nǹkan pọ̀ ló jálè yẹn gbà. Ilé ẹ̀ ń gbà yẹn ló gbà. Ló parí ẹ̀. Ṣó ti yẹ ó rí nǹkan tí dọ́kàsì gbé ṣe ni. Ilé tó wà ní UK ó rà ní kò ń ṣe pé kò ń ṣe rented apartment, kò rent ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ó kọ́ ilé tó jẹ́ pé tó bá dé tó máa sọ pé ilé làbọ̀ sí mi kó wá ṣe Christmas ní wájú. Ó kọ́ very mansion, mighty mansion. Èmi ń bẹ ká ni o. Ó kọ́ mighty mansion. Ó tún wá kọ́ àkọ́tà. Tó bá ṣàdúrà ò wọlé tó máa ṣe ó ní ilé àkọ́gbé, ilé àkọ́tà. Kò ṣe pé ilé téèyàn kéèyàn tún kọ́tà. No, iyì tó máa fi rent tó máa gbowó ẹ̀ lọ. Ó tún wá ní ilé àgbérìn, gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún un. Ìwọ wá jókòó wá analyze ayé ẹni tó lè ra ilé ayé ẹ̀ tó lè ra sàárè ìyá ẹ̀ gan pa. Tó jẹ́ pé tó bá mọ ibi tán sì ìyá ẹ̀ gan sí á lóun ra tilẹ̀tilẹ̀. Wọ́n mọ̀ kókó ọ̀ràn àmọ́ ọ̀gán ò jẹ́ kí ìyá yẹn sùn. Ó ti gbọ́ èpè abiyamọ tó ti kú rí. Ìyá yẹn máa fèpè ránṣẹ́ sí ẹni because ó bojú ìyá ẹ̀ jẹ́ láyé, ó tún bọ ojú ẹ̀ jẹ́ lẹ́yìn ẹ̀. Ó jẹ́ kó nísinmi. Èèyàn tó lè ra ilé tó lè ra ìyá ẹ̀ mọ́lẹ̀ pa mọ́ sáré ó dẹ̀ analyze ayé ẹ̀. No be juju be that. Baby wèrè àgbáyé ọ̀rẹ́ ti kọjá wèrè kó fọ́kọ ya wèrè fọ́kọ ṣí èrè fọ́kọ ṣorí burúkú ó ti ya wèrè ọ̀rẹ́ níbẹ̀ ṣó tọ̀rọ̀. Nígbà tí mo dẹ̀ rí tó dẹ̀ analyze mi eléyìí ṣèrè ló dẹ̀ tún ka blog mi ayé wèrè kó àwa là ń fojú ordinary kinní wò ibi ojú tẹ̀mí fi ń wo ó ti kọjá gbogbo nǹkan táyé táwọn èèyàn fi ń wò eléyìí ti wọ ọjà gidi ni o. Wàhálà ìjọ kan fàṣọ mọ́ ọjọ́ tó bá wọ pátáwáká tó mọ̀ pé kíní bàbá lábúlé ẹ̀gán ti lulẹ̀. Ẹni tó gbé nǹkan rẹ̀ ṣe ó rí mighty mansion tí dọ́kàsì kọ́ ni. Ó tún ṣe tán ogun yín gbé kí ẹ ní ìyá ẹ̀ ló ẹ dákun ilé tí èèyàn bá pé èèyàn kọ́ lónìí. Olórí burúkú. Ó rí gbogbo àwọn tó ti pasẹ̀ dọ́kàsì tó ti ṣe oríire ni. Ó rí bàbá mighty house àlùjọ ni. Ó rí mansion fọlá ni. Ó rí àwọn tó ti gbé nǹkan mèremère ṣe ni. Ó rí wọn ni ẹ ní rí yẹn ta ló bá yín ṣe tó ṣoríire rí. Ìwọ wèrè kó ẹ̀rín ẹ̀ dẹ̀ ń pa mí. Mo fàdúrà ní Ọlọ́run ẹ̀rín yẹn pa mí gan. Ó dijọ́ tó bá dákú báyìí tó ṣán kúkú tó sinmi níbi ìbàjẹ́ olófo tó ń bínú ológo. Ẹni tí ò ní glory tó ń pẹ̀gẹ́ ni tó ní ògo. Èmi ò tún ríro eléyìí rí ẹ̀yin ìyẹn gbà mí kẹ́ o. Ẹ̀yin fáǹsì Amẹ̀bẹ̀ mà gbà mí kẹ́ ẹ. Hey, Amẹ̀bọ ẹ káalẹ́ o. Gbogbo kinní yìí mà ń lárónú báyìí. Ó mà ti ń lágbára báyìí. Ní time kan sometimes ago mo sọ fún yín gbogbo kinní ò tí ì bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Mo léèyàn kan sọ ńgbà yẹn pé anybody tó bá ti súnmọ́ Lizzy pé ayé wọn máa bàjẹ́ gbẹ̀yìn ayé wọn ni. Anybody tó bá ti support Lizzy pé ayé wọn máa bàjẹ́ gbẹ̀yìn ayé wọn ni. Pé gbogbo wọn máa ń rọrùn ni. Láti alẹ́ yí alálùmọ́lẹ̀ àwọn tó ti súnmọ́ rí àwọn ọ̀rẹ́ tó ti jọ́rẹ̀ẹ́ tó ti súnmọ́ rí most of them orí òkè náà máa ń fi ayé wọn padà sí. Ẹlòmíì àgbà àgbàfẹ́ ẹ̀kú àdúrà àgbàfẹ́ ẹ̀kú mo sọ ń gbà yẹn but àwọn èèyàn ò kọbi ara sí kinní yẹn. Ṣẹ̀gẹ́t Amẹ̀bọ ẹ ti tún rédíò tó tún ṣẹlẹ̀ ń sìn. Wúmà tó sọ pé òun ìyá alágbo yẹn ṣẹ́yìn náà ti tún rí báyìí. Ẹ rí pé màá kan kú ọ̀fúrẹ́sẹ̀ǹtì. Ẹ rí fún mi nínú wọn ọmọ olófò yẹn rí bí gbogbo ayé wọn ṣe ń bàjẹ́. Ẹ rí bí ìgbà tí Omíyadé tóun náà tẹ̀lé ẹgbọ́n lọ́rọ̀ kan tó sọ lọ́jọ́ ìtọ́ pé òun lòún lọ sórí òkè nǹkan kan lé àǹtí yẹn kiri tó ń sá kiri fún tó jẹ́ pé kò ní lè sọ openly síta. Ṣé wọn pé yẹn tiẹ̀ lọ sílẹ̀ tó lọ jẹun tó fà á mọ́ra tó lọ fọgbọ́n jẹun bẹ̀
Lizzy ti ba ayé wọn jẹ́ wọn lè mọ̀. Ṣé rí gbogbo ẹ̀bẹ̀ yẹn? Ẹ wo another person, Onífolójú. Ṣẹ́yìn náà rí ọba kékeré. Ṣé rí nígbà tó ń tẹ̀lé Lizzy? Ẹ rí gbogbo nǹkan ẹ ṣe dàrú. Ṣé rí ìyẹn Ọlọ́run ló tiẹ̀ ṣe kó yọ. Ọlọ́run ló kó yọ tí ò fẹ̀mí ẹ̀ dé. Kò sí ẹ̀dá alààyè náà tó súnmọ́ Lizzy tí ò kí ń rọrùn. Kíní yẹn wọ́n ló ti wà lára Lizzy láti kékeré ló ti wà lára Lizzy. Ẹ pé Lizzy bá ń ṣe wàhálà báyìí, bá ń fa àjọ̀gbọ̀n. Bí ìyá ẹ̀gbọ́n náà, ìyá ìwèrè yẹn, ó máa ń fa wàhálà gan gidi. Ẹ wo Bísí tó súnmọ́ ẹ̀rí báyìí Bísí ṣe bàjẹ́ ńgbà kan ni. Adúpẹ́ pọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ bá tó ayé ẹ̀ ṣe wo bí Bísí ṣe ń ṣe ńgbà yẹn kò tí ẹ̀ jọ normal person. Torí mo máa ń rí Bísí láyé ìgbà yẹn bí ìyẹn Anamáyọ̀wá. Mo máa ń rí bí wèrè tí ò lọ́pọlọ. Ìgbà tó ń bá Lizzy ṣe yẹn bí ẹni tí ò lọ́pọlọ mo ṣe máa ń rí. Bẹ́ẹ̀ mi ṣe máa ń rìn nìyẹn o. Bẹ́ẹ̀ mi ṣe máa ń rìn nìyẹn torí tó bá sọ̀rọ̀ míì. Ọjọ́ kan wà tí mo kọ́mẹ̀ntì Sunday tí mo ní báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí pé kó sọ pé k'Ọlọ́run forgive. Ó ní láyé sẹ́ẹ̀ kíní kan bí kíní kan bá ṣe kíní kan Fọlá ò lè jẹ́yàn láyé kíní kan. I was shocked. Mo kàn rí woman yẹn bí ẹranko immediately báyìí mo block ẹ̀ dànù pé ẹ̀jẹ̀ Jésù mi ni máa ríro eléyìí. Most people tó ti tẹ̀lé Lizzy láti kékeré tó ń jẹ́ ọ̀rẹ́ gan-an tó jẹ́ pé wọ́n jọ wà ládùúgbò láyé ìgbà yẹn tó jọ ń rìn kiri. Ẹ wo àmì bọ̀ tí a máa sọ àwọn ọ̀rọ̀ tán. Tá bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ̀rọ á bà yín. Kò sí ẹni tó lè súnmọ́ Lizzy káyé ẹ̀ máa bàjẹ́. Ayé ẹ̀ máa bàjẹ́ fúgbẹ̀yìn ni. Kò sí ó ní kíní yẹn sára problem ni fún. Ṣóyẹ yín ṣé mo pé kò sí anybody tó lè bá sá káàkiri. Then àfọwọ́fà ẹ̀dẹ̀ ni àfọwọ́fà Lizzy ni. Ẹ wo irú olè tó ń jà káàkiri báyìí. Ókè ajáyàn ló lè bá inú èèyàn máa wá dùn ní àbí wọn ní ṣépè fún. Èpè pẹ́pẹ́pẹ́ tó ti gbà káàkiri. Èpè yẹn ran gbogbo àwọn tó bá ń súnmọ́. Ẹ rí woman yẹn lọ́jọ́ yẹn tó ní ó wá ń change tone. Ó wá ń change tone ìyẹn ní Ìdúmọ̀tà. Ó wá ń change tone. Ó sọ pé òun tó wá ń change tone. Ó tún wá ń change tone. Tó sọ pé mo máa charge ẹ sí kóòtù ni. A máa charge ẹ sí kóòtù ni. Ẹ bá rántí kéèsì yẹn. Ẹni tó ti jàyàn lóyè tó tún lọ ń change tone. Ẹ wá wo bó ṣe tún manipulate. Òun ló tún gbé àwọn yẹn lọ sí kóòtù. Wọ́n máa lè sọ pé kìíní òun ló di first. Àwọn yẹn gan ló yẹ kó gbé lọ sí kóòtù. Òun tún wá ṣáájú wọn tún gbé wọn lọ sí kóòtù. Bó dẹ̀ ṣe máa ń ṣe jìbìtì ẹ̀ kiri nìyẹn. Ṣé gẹ́ẹ̀tì? A tún wá sí online. A tún wá parọ́. Àwọn kan á tún believe pé ṣe náà ń bàjẹ́. Ṣé gẹ́ẹ̀tì kan tí mò ń sọ báyìí? Gbogbo ẹni tó bá ti súnmọ́ Lizzy láyé yìí wàhálà ni. Problem ni. Ọlọ́run wọn ò ṣòro náà. Ọlọ́run ṣe èèyàn burú. Ọlọ́run ṣe nǹkan burúkú. Because Ọlọ́run á mọ̀ pé nǹkan tẹ́ni ń ṣe pé kò dáa. Ó dẹ̀ tún rárá bú fáwọn èèyàn. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní kámà lágbára. Ẹ wo nǹkan tó ṣe fún ọmọ Rótìmí yẹn, ọmọ boyfriend yẹn. Ẹ wo bó ṣe ṣe ayé ọmọ yẹn. Ó gbalé lọ́wọ́ ẹ̀. Ilé tí Lizzy ń gbé yẹn, ilé Jàgùnmọ́, ilé àbúrọ̀bà ọkọ ẹ̀. Ó dẹ̀ gba ilé yẹn lọ́wọ́ ẹ̀. Ọmọ yẹn ló yẹ kó jogún lé Lizzy rẹ̀ gbà. Ó dẹ̀ tún gbọ́kùnrin wá síbẹ̀ pé òun ló ń kọ gbogbo dúkìá nǹkan tó yẹ kẹ́niyàn. Ó dẹ̀ fagídí gbà. Èmi ò rírú ẹ̀ rí o. Ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ̀nyí. Ọjọ́ mélòó ni woman yẹn ṣì bọ́ síta náà tó ṣì bẹ̀rẹ̀ sí ní sọ pé ọ̀gá àwọn Lizzy kíní kan ẹ wo ọ̀ràn tó bá. Gbogbo wọn pátá náà máa ń rọrùn. Mo sọ ń gbà yẹn wọ́n rò pé bí abíwá ní Anamáyọ̀wá. Ó tètè jára ẹ̀ ni ó ti rí pé oko ìparun lòun lọ yìí. Ó dẹ̀ ti rí àwọn sign. Ó ti rí àwọn sign. Ọlọ́run tètè gbà padà ni. Then ọba ńlá náà Ọlọ́run tètè gbà padà. Gbogbo ẹ tó bá súnmọ́ Lizzy kẹ lọ kọ́ sílẹ̀. Béèyàn míì súnmọ́ lẹ́nu yìí. Á rọrùn. Ẹ wo yellow pants tó lọ síbẹ̀ láìpẹ́ yìí. Ẹ wo àmẹ̀bọ. Mi ì mọ̀ nǹkan tí mo lè fúnra. Mo máa mark ibi tí mo wà yìí. Ó máa rọrùn láìpẹ́. Ó máa ní issue tó lágbára láìpẹ́. Ojú gbogbo wa ló ṣe máa ṣe ní online. Ìyẹn yellow pants tó ti lọ síbẹ̀ yẹn tó lọ bá yẹn. Ó máa ní issue kò lè escape ẹ̀. Tó ti lè lọ bá yẹn. Tó ti fara kanra. Ó máa ní issue. Wọn ò bí dáa. Ẹ ṣèkì Lizzy lásán problem ni. Bí Lizzy ṣe wà yẹn kán ṣèkì ẹ̀ lásán wàhálà ni. Ó kàn ní kí n sọ ni because mi mọ̀ bí àwọn èèyàn ń gẹ̀tẹ̀ àbí wọn gẹ̀tẹ̀. Ẹ̀yin náà ẹ wo woman yẹn tó ṣe òkú ìbáyìí. Ọjọ́ mélòó ló sì bẹ̀rẹ̀ pẹ̀lú kíní mi báyìí tó ti ń pariwo fatafata. Àwọn tó jẹ́ pé tó yẹ kó ra súnmọ́ lọ́hùn jẹ́ gbogbo wọ́n tẹ̀lé ìránṣẹ́ èṣù Lizzy. Ẹ tó bìlí pé kò sí nǹkan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pé tèṣù lòún ṣe. Wọ́n múra sí o. Èmi kàn ní kí nǹkan ṣe àwọn èèyàn ní gbẹ́rẹ́ ìpàkọ́ ni bí àwọn ọmọ.
bí brain àwọn èèyàn á tún ṣí sílẹ̀ díẹ̀ kọ́ máa wo gbogbo ẹ̀ lọ náà ẹni tó bá ti súnmọ́ báyìí one problem to another ni wọn ò lè escape ẹ̀ gbogbo wọn pátá busy ẹ wò wá mi bọ ọtí mo ní kí. wèrè kó ó dẹ̀ fẹ́ sọ mí dẹ̀ tó kẹ̀dẹ̀ máa ń sọ̀rọ̀ mí dẹ̀ kẹ̀dẹ̀ yìí sọ̀rọ̀ o ayé ò ní dá Lizzy Anjorin wèrè kó olóhùn ní fìrè fún ẹ ó lò sí. So you have time to actually be counting blocks foundation ọkọ foundation ẹ̀rí pé 14 blocks náà ló ṣe bá wo bí àárín yẹn rí ibi tó ń gbà ẹ̀rí pé ṣàlò you are such an mi fẹ́ pé ẹ̀ ò ní déyìnbó yẹn mọ̀ orí ẹ̀ burú ṣá orí ẹ̀ ṣá burú ọmọ àlè ni ẹ olórí burúkú ọmọ òfò olùsí oní pátákó fi pátákó ẹ̀ ṣí ó dẹ̀ jókòó ó dẹ̀ bẹ̀rẹ̀ sí káǹtì block àìṣẹ̀dá ibi tẹ́gbẹ́ mi tó bá ti ń ṣoríire má má jẹ́ kí n máa bá wọn kà pọ́njú ń bẹ̀ o orí mi ò ní gbàbọ̀dẹ̀ ìṣẹ̀dá gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ mi tẹ́ ń fẹ́ dáadáa fọ́mọlà kejì ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀ ẹ̀ ní rìn níjọ́ tẹ́bí bá ń pọ̀nà èèyàn bíi Lizzy Anjorin olè Ìdúmọ̀tà ọlọ́run ní gbé kò yín please you are babaláwèrè títí ẹ tújú àwọn tó ń wò lárò lọ o láì ṣe yàrá mọ́tà tó máa ń fẹsẹ̀ rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ Agodi olórí ibú olóṣì àbí sírí fọ́kọ ya wèrè pàdé àṣàmẹ́gun olórí ibú wá ka blọọkù orí tó bá rí àní ibi tó lọ kọ́lé yẹn sí is not a high standard ibo ló kọ́lé sí ṣebí estate tó kọ́lé sí kọ́ níbi bẹ̀yẹn ni èló náà ń ta lé ń bẹ̀ gan lórí burúkú ara ẹ̀ èló náà ń ta gbogbo nǹkan tó kọ́ sórí ibi tó ń gbé gan mi rò pé one plot you such an idiot wọ́n sọ pé wèrè ni kò dé wo sọ lára ẹ̀ Lizzy Anjorin kò wo sọ lára ẹ̀ olórí burúkú ẹ̀ wá gbé phone you now analyzing how somebody is using 14 blocks to build a house orí ẹ̀ ò pé o orí ẹ̀ ò pé and àwọn tó máa ní education is a scam education is not a scam o Lizzy Anjorin káskàtè orí yìí burú ó lè Ìdúmọ̀tà ó ti ya wèrè fọkọ sírí orí ẹ̀ dàrú China light orí ẹ̀ burú alẹ́ Desmond orí ẹ̀ fọ́lẹ̀ ó lọ ṣe ọmọ òfò ọlọ́wọ́ ọdún ìlọ́lọ́run máa rẹ́yìn ẹ̀ ọlọ́run ló ń bínú sí ẹ kò ń ṣèyàn ọlọ́run kò sí bàbá lábúlé kankan bí kankan tó kò sẹ́nìbọ̀dì tó ègún tó ń gbé ẹ ṣẹ́kọ́ ló ọlọ́run dìdì fi ó ń bínú sí ẹ ni ọlọ́run bínú sí ẹ gbogbo àwọn tó dẹ̀ wà lábẹ́ ẹ̀ tó máa ń kọ́mẹ́ǹtì náà wọn ò rí pọ́lọ́ ń bínú sí ẹni ìṣẹ̀dá má jẹ́ kí rí ìbínú ọlọ́run o gbogbo ẹ̀yin tẹ́ ń fetí gbọ́ mi náà tẹ́ ń fẹ́ dáadáa fọ́mọlàkejì yín ẹ̀ ní rí ìbínú elédùmarè ẹ̀ ní rí láàárọ̀ ẹ̀ ní rí lọ́sàn ẹ̀ ní rí lálẹ́ ọlọ́run wà nífẹ̀ẹ́yàn bíi olè Ìdúmọ̀tà China light fọkọ sírí olórí burúkú Lizzy Anjorin ọlọ́run ní fi tì yín orí ẹ̀ bàjẹ́ o orí ẹ̀ burú eléyìí wèrè ẹ̀ ní dìgírì inú àwọn wèrè ó ń ṣe wèrè aláṣọ ìwọ ti jáwò ọjà because Elédùmarè ń bínú sí ẹ ó jẹ́ máa tọrọ fún àánú kọ́lọ́run lè bá ṣàánú ẹ àánú ẹ̀gùn tẹ̀ wá ṣe mímọ́ amẹ́bọ̀ ẹ máa báṣẹ tí yín lọ jàre ọlọ́run á máa fún yín lókun àtàgbára. ẹ̀yin tí MHM ṣe wà pa ó yẹ bóde o ẹ wá gbèrin o mo lórin fúlì zòzó ẹlẹ́jọ́ wẹ́wẹ́ oníranù àgbàyàbáńtà ẹlẹ́jọ́ wẹ́wẹ́ oníranù àgbàyàbáńtà lìzózó òbóyàwó lìzózó àgbésùndé Simon lìzózó olè Ìdúmọ̀tà lìzózó ẹlẹ́jọ́ òṣì olórí burúkú lórí ọ́díò ẹ̀yọ̀ kan ó ṣe part 1 part 2 part 3 part 4 part 5 part kí ló dé wọ́n fẹjọ́ ṣí ẹ nì
àwọn tó wà nú ọkọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n á ti sún wọn láti orí ẹja kú orí burúkú o pẹ̀lẹ́ fa ààrẹ àwọn jìgólò wọ́n ní ìwọ ló di ẹrù wọ́n ló di ẹrù ìyàwó àwa tá a mọ̀ pé akúṣẹ̀ nìyẹn ìwọ tó ń ṣe orí burúkú kiri onírọ́ òṣì ó ní àwọn fi àwọn gbé wedding pamọ́ àwọn ò sọ fún anybody ó sọ fún anybody káṣírí ẹ má bàa tú ni náà Lizzy káṣírí má bàa tú ni ó ti mọ̀ pé jìgólò ló ń fẹ́ ó mọ̀ pé jìgólò ló ń gbé bọ̀ ńlé so ò ní sọ fáwọn yẹn ò ní fẹ́ kérò pọ̀ torí wọ́n ti mọ̀ wọ́n máa mọ̀ àṣírí ẹ̀ wọ́n ló jẹ́ ó gbé pamọ́ lórí burúkú ni ẹ̀ náà ààrẹ àwọn jìgólò ààrẹ àwọn dìdìrìn bọ̀dá ẹ pẹ̀lẹ́kù tí ẹ kú orí burúkú ẹ kú òṣì mo mọ̀ pé nínú ẹ̀ bá wàá máa regret pé ìwọ lóhùn ta ló ràn mí iṣẹ́ ta ló ní kó sọ́wọ́ bèbí yìí anyway ìjẹkújẹ ló bá ẹ débẹ̀ ojú ẹ̀ dẹ̀ ti já báyìí ìjẹkújẹ ló bá ẹ débẹ̀ òráyè ẹ lóde ó ní ọkọ mi ní ọkọ tí ò lè control ẹ tó bá jẹ́ ni tó lè control ẹ tó ń bá ẹ wí ni wàá ti kúrò lórí social space ó ní máa tójú orí burúkú ó ní máa tójú òṣì online ó ní jókòó hours kó máa tọjá kó wá tọjọ́ òṣì òrùpọ̀ òṣì ló ń ṣe aṣòṣì má mọ̀ tókó jẹun nìyẹn ààrẹ àwọn dìdìrìn tókó jẹun olórí burúkú òríbi tó bá yẹ ẹ dé òrẹ́ni tó gbé sílé àbí òrẹ́ni tó gbé ẹ sílé torí Lizzy lọ́kọ ìwọ níyàwó skẹ́ẹ̀tì ló ń wọ̀ pátá ló ń wọ̀ bó ṣe wà yẹn Lizzy ló ń wọ̀ bọ́ksà irú yín olójú kòkòrò ọkùnrin bíi tiyín ibi tẹ́ máa ń já sí náà nìyẹn wọ́n máa ń kọ̀ǹtró wọ́n máa ń yí ẹni láti ó yá lọ gbé sìmẹ́ǹtì tó wà ń bẹ̀ yẹn láti run bait fún mi mo fẹ́ wẹ̀ láti ó yá látán ẹ̀yin olórí burúkú gbogbo yìí. màámi tó gba skilishus gbaski ẹ káàárọ̀ o ṣáájú ń wá a gbọ́ páwọn kan náà ń wá wa pé wọ́n ní ìdáwọn tó máa sọ̀rọ̀ fáwọn àwọn kan láwọn ní ìdèyàn tó máa sọ̀rọ̀ tó máa send voice sáwọn káwọn máa post ẹ̀ ó lè lódì mẹ́rù irọ́ ló gbé dání èpè ló wọ̀ láṣọ ìyá òkòǹgà Lizzy Anjorin olè Ìdúmọ̀tà alpha kí ló ń sọ̀p kí ló ń ṣẹlẹ̀ Lizzy ayé ẹ bàjẹ́ o tiẹ̀ ti ta o wá rí kọ̀kọ̀ ṣe mọ́ o ti wá fail pátápátá jọ́ńtò rọ́lọ́run ó ń sọ pé Ayọ̀mídé bó ṣe graduation ìwà àtọ́kọ ẹ ń ṣe kínní ni ló jẹ́ kí ìwà tiẹ̀ lọ Lizzy ó parọ́ o gbogbo tó bá fẹ́ tọrọ ọkọ ẹ bá ti ń tọrọ ọkọ ẹ máa yànnà ní ọlọ́màjà aṣọ ọkọ fẹ́ o má jà fọkọ tó máa fi wá ṣẹ̀sìn àgbáyé o má jà fọkọ tó ká wá máa ṣẹ̀sìn kiri gbogbo ayé o má jà fọkọ tó kí gbogbo ọ̀tá wa máa wá pọ̀ sí o má jà ṣe wedding àgbákò wedding òṣìbílẹ̀ wedding Lizzy Anjorin wedding tó ṣe tí kò sí family ọkọ kankan ń bẹ̀ jọ irú wedding wo nìyẹn wedding tó ṣe tí kò sí family láti kankan ń bẹ̀ ó wá ṣọ́ pancake mojú bí òkú registry lórí irọ́ gbogbo ẹ̀ náà ẹ̀tọ́ náà ni lórí irọ́ Lizzy ò ṣẹ̀ sí gan o ìrí ọkọ àtìyàwó tó sì ṣẹ̀ sí tó wà tí láti rí ní gbogbo àgbáyé mi ò rí irú yẹ̀yẹ́ bírísì bíi tiẹ̀ rí ó kàn ń ṣẹ̀ sí kiri ó parọ́ Ayọ̀mídé kan ṣe graduation kan jọ́ nítorí ọlọ́run sì mí dà àgbúrò ẹ̀mọ́ àrímọ́ oníwọ̀ fẹ́ kó lẹ́sìn wo gbogbo kan tó ọmọ yẹn bá ṣe lè sára ẹ ló ti mú ìfún ẹ ló jájẹ ìwọ ló jọ olórí burúkú ni ẹ you are a failed mother owó tó o lè fúnyàn tó o lè fọmọ ẹ olóhùn fúnyàn gbogbo ẹ náà lórí irọ́ ni jọ tó bá dẹ̀ lè change 13 pro tọwọ́ mi sí 14 mi ò mind o baby girl baby baby wọ́n ló ní ìdàkà nọ́mbà wa baby ṣé kí n pè fún ẹ báyìí nìyẹn baby kó bá mi ṣe é sí bẹ́ẹ̀bẹ̀ Lizzy ó ti lulẹ̀ gbàgbé bóyá ṣẹlẹ̀
ó ti lulẹ̀ ní ò lè gbérí mọ́ ó ti lọ ó ti tán ó parọ́ kú irọ́ bá tiẹ̀ jẹ́ bí ìmọ̀ràn èèyàn tó jẹ́ tọ́yàn bá fẹ́ ṣe wedding àlùbáríkà ṣé kò yé yẹ ẹ̀ tó bá fẹ́ ṣe wedding àlùbáríkà bàbá ọkọ máa jókòó ìyá ọkọ máa jókòó tí ò bá tiẹ̀ ní bàbá mọ́ family ọkọ máa jókòó at least 1 to 5 nǹkan tó ń pè léèyàn ṣe wedding nìyẹn kì í ṣe irú irọ́ tó ṣe yẹn kì í ṣe irú ṣàbọ̀jọ wedding tó ṣe yẹn kọ́ àbòsí báyé ẹ̀ jẹ́ èké bá tiẹ̀ jẹ́ arranged wedding òun ló ṣe Lizzy tí wọ́n fúnra ẹ̀ mọ̀ you lie a lot onírọ̀bù olófo olórí burúkú ó mú jíńjà sáyé ẹ̀ jíńjà làwọn ń tà ń bíbá ẹ̀ o bẹ́ẹ̀ jíńjà wà o bẹ́ẹ̀ I'm still coming back for you àṣírí. tí bá sọ wípé ẹ̀ ní dológo àná tèmi yé mi ẹ wo ọ̀rọ̀ pọ̀ lówe kọ́bọ̀ òun mo ṣe ń lẹ́ẹ̀ lójoojúmọ́. So I'm learning from everybody, every one of them. Àtẹ̀mẹ̀chẹ̀mọ́, àtàlájà o, àtàwọn fáwọlẹ́sì o, àtọ̀tọ̀bọ́lá o, àti ìyá aláṣọ àdúrà o, àti màmá Ẹsábọ̀dù o, àti Àbíkẹ́ Jagaba o, gbogbo wọn pátápátá gbogbo àwọn tó ṣe fraka. I'm learning from them. I'm not learning to join fraka, but I'm learning ọpọlọ mọ́ ọpọlọ. Èèyàn tó bá wo fraka tó bá sọ wípé wò kẹ́kọ̀ọ́ wò learn àti Dorcas, I'm learning from all of them. Wọ́n tó bá wo fraka tó bá sọ wípé wò rẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan ń bẹ̀ nǹkan ti ṣe é. Òun ló fi jẹ́ pé mo decide láti máa mú àwọn kókòkò yẹn wá fún yín. Ṣé mo pọ́n long video fún àwọn fraka yẹn ó máa lo 4 hours 3 hours kọ̀ọ̀kan àwọn yẹn máa ń gùn, but àwọn ibi tó bá ti gé àwọn points tẹ́ máa ti wò pé ṣé lágbájá náà dẹ̀ rí ṣá ṣé kinní kan lélẹ̀ má dẹ̀ ga o ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọn tó bá tẹ̀sẹ̀ yọ gbé wọ́n wá ṣe kéré wọn wá ní dúró lórí bàtà nìkan wọ́n wá ṣọwọ́ tó wá dà sí ọ̀la tó bá tẹ̀ jẹ́ bá tẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ push tán fún nípa wọ́n wò pé ẹjọ́ yín kọ́ ẹ̀kú tó gbé ṣùgbọ́n omi ata omi epo omi fọwọ́ kò dá ẹ wá raṣọ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù torí pé kí ni all eyes on me lórí platform yìí o all eyes on me a lot of people are watching me ó fẹ́ wo bí tí máa ti fall tó máa ti rí mi gbé pé ìwọ lẹ́díkẹ́ ẹ̀nà ẹ̀ lè rí èmi ò ní bá wọn bọ́ anybody ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ tan notification bell ẹ wá ra aṣọ ẹ ṣàánú mi ọdún ti dé ẹ wá ra ọjà ọdún òtútù mú ẹ wá ra aṣọ ẹ wá ra aṣọ ẹ wá ra aṣọ ohun mo mi tàbí òkè wá bá mi ra aṣọ ni mò ń ta ẹ wá bá mi rajà ẹ wá ra product iléeṣẹ́ TL ẹ wá ra body cream ẹ wá ra body soap ẹ wá ra gbogbo nǹkan gbogbo ẹ̀yin tẹ́ máa ń làlákàlà gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbàgbé nǹkan ẹ wá ra brain tonic gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ need the spiritual items láti lò ẹ jẹ́ pé Lady K mo ní Miss Paris Anola ó ní Michael mo láwọn àwọn iṣẹ́ lóríṣiríṣi tó ń jẹ́ pé ètò àdúrà ni wọ́n fi ṣe either you are a CAC you are a Muslim you are a Sele any church tẹ́ mọ̀ pé yes nǹkan tẹ́ fẹ́ nǹkan tó ṣe nílànà àdúrà ni ẹ fẹ́ po gbádà ní títí àwọn oníṣẹ̀ṣe ẹ fẹ́ ìlànà ètò àdúrà just contact Lady K Ifeoluwasho ẹ máa rí any spiritual items ṣe kọ́nà láàní ọdún ló ń bọ̀ yìí sí everybody wants cool money so gbogbo ẹ̀ ló wà available ẹ ṣe gan ojú òní tí wà o ire àti àánú Ọlọ́run á máa bá wa gbé ẹ subscribe kẹ́ follow a máa mú wá fún yín lẹ́sẹẹsẹ ó pọ̀ yẹ́yẹ́ Anamáyọ̀wá ṣe program yẹn ó lágbára a máa gbé yẹn náà wá gbogbo programu wọn ní mọ̀bá yín gbé wá síbi ẹ̀yẹ má làágùn jìnnà àwọn bàbá yín kọ́ ti gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ìpolówó nǹkan kan yẹn àwọn bàbá yín gbé ògidì àwọn bàbá yín gbé wá ẹjọ́ ẹ kẹ́kọ̀ọ́ ni mo fọlọ́ bàbá yín o ẹ má bá wọn support láti búyàn láti bá yé ọmọ lọ́mọ jẹ́ o ẹ má bá wọn support láti gbèsè yín anybody when it comes to fraka issue mo bẹ̀ yín ni o ẹ ṣe òkú dàbọ̀.